kò séyàn tó máa gbọ́ story ibà yìí tààrẹ ò ní ṣe gigigigigi o. Ìbà Ganiyu Ige Adams ẹ̀rí sọ lélẹ̀ tẹ́ ẹ sọ yìí ta ló máa rí kú ta lọ tọrùn bọ̀ ṣé ẹ wà wí ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní sà ẹ mọ̀ wípé bí gbogbo kinní yẹn ṣe ń lọ nìyẹn kò sí ọmọ kóòtù ajíire tí ó máa gbọ́ mẹ́sẹ̀gì tí ibà fi ránṣẹ́ sí gbogbo wa tí ò ní ìrò lẹ́ẹ̀mejì ẹni kí ni ṣé ẹ ti gbọ́ òkè tó bá rí bákan náà ẹ jẹ́ àjọgbọ́n. Wá dójú ẹ báyìí ṣé ẹ̀yin ọmọ kóòtù ajíire ràn mí ṣé gbogbo àlàyé Ìbà Ganiyu Ige Adams yé yín ṣó yé wa ṣó ẹ́ńtà ọlọ́run nínú gbogbo àlàyé yìí bá mo kí yín mo kí yín sà nínú gbogbo àlàyé tí bá sọ̀kalẹ̀ yìí ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ tó bá ń gbọ́ ó pọ̀ ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ o ta ló máa rọ níbo ayé kò sówó Nàìjíríà bàjẹ́ everything bàjẹ́ ṣe bíi ti kú wa ní Yorùbá bẹ̀rù ikú. Ìbà bàbá ọ̀nà bàbá ọ̀nà ọlọ́ni ọ̀nìyàn ọlọ́nìyàn tó bá dìgbà tí ẹ má yẹ rí. Èmi ò kàn mọ̀ wípé àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò ti wá di ojo ni ṣé wọ́n máa ń bẹ̀rù ikú tẹ́lẹ̀ ni ẹjọ́ ẹ̀yin tẹ́ gùdù nínú history Ààrẹ Ọ̀nà Kakanfò ṣé gbogbo àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò tí wọ́n ti jẹ sẹ́yìn kó tó dọ́dọ̀ tí wọ́n ṣọ́ máa ń bẹ̀rù ikú. Ìbà ni bẹ́ẹ̀ ṣe wọ́n ní pé gbogbo èèyàn tó bá ti jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò nílẹ̀ Yorùbá kẹ́ máa fi wọ́n ṣètùtù kẹ́ máa fi wọ́n rúbọ ni tẹ́ bá dé wò lọ bàbá wa Akíntọ́lá létà Akíntọ́lá ẹbí wọn lá Ààrẹ Ọ̀nà Kakanfò ni wọn náà nígbà ayé wọn kó tó di pé wọn iyọ̀ sí ẹbẹ́ èèyàn ọmọ Yorùbá yìí náà lẹ mú páàsì wọn lẹ̀ tó fi tọ́kúlá òkè Ìbà gan wá fúnra wọn wá mẹ́sàn bàbá wa late MKO Abíọ́lá káwọ́rẹ́ wọn máa jẹ nímọ̀ rẹ̀ yòókà má tètè ká lè tètè rántí tó yìí tí ò tí pẹ́ ni ipe bí wọ́n tí tó di èrò ẹ̀wọ̀n kó tó di pé wá fún wọn tíìmù àbí èké tó bá dẹ̀ wá fi rán wọn lọ síbi tó lọ ipe tó ti wá dórí òun ẹ má lọ try o ẹ má lọ wá lóúnjẹ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá fẹ́ fòun rúbọ òun ò ní fi ra òun rúbọ òun ò rẹ́dí àti fi ṣètùtù fún ilẹ̀ Yorùbá o tẹ́ ẹ bá ti ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ́ pé ẹ máa fi wọ́n ṣètùtù ní tẹ́ ẹ máa ń tì wọ́n pa orí òun lòun máa ti tú history kọ òun ní gbogbo rògbòdìyàn tó wà nílẹ̀ abájọ tí Ìbà ṣe máa ń fún wa ní gbogbo story once upon a time 10 Ìbà tó wá parí ẹ̀ pé ṣe fẹ́ káwọn máa jánu nǹkan táwọn ò lè ṣe lọ́nà ẹ̀kọ́ máa trending ni àwọn tí kọjá ẹni tó ń trending lẹ́yìn tẹ́ kì í fi orí social media lẹ̀. Ìbà, there is one thing I like so much about you. Ìbà mọ̀ jó bí Ìbà bá ń sáfógun kì í ṣe bí ti jó. Gbogbo fídíò yín lèmi máa ń wò lẹ́nu ọ̀nà inú ilé yín ẹ mọ bẹ́ẹ̀ yẹn máa play orin yẹn tẹ́ máa fi jó sí tíjó bá wá wọra tán Ìbà wá bẹ̀rẹ̀ mọ́lẹ̀ pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ alẹ̀ pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ ó máa lọlẹ̀ Ìbà
bàbá gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ àsòótọ́ ọ̀rọ̀ fúnra wa níbi tá a bá dé ẹ jẹ́ àrọ̀ra gbé Ìbà Gàníyù Ìgè Adams ẹ jẹ́ àrọ̀ra gbé Ìbà Gàníyù Ìgè Adams sẹ́gbẹ̀ẹ́ kan ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ ṣe ti gbọ́ after tẹ́yìn àtẹ̀mí tá a jọ kó fún mọ̀mọ́ wa Fọláṣadé Tinubu Òjó ìyàwó wa lẹ́kìtì ẹni ẹlẹ́mì nìkan ni mo kó fún wọn ẹ ti yọra yín àjọ kó fún wọn mọ́ bẹ́ẹ̀ tí yín rí kì í ṣe bá àjọ kó fún wọn anyway after ta kó fún wọn wípé abíyamọ kì í hùwà bọ́n ṣe ń hùwà ẹ lọ s'Ógbómọ̀ṣọ́ kẹ́ lọ kí wọ́n bẹ́ẹ̀ wọ́n padà gbọ́rọ̀ ẹnu yín àti tèmi àti ìwọ tó comment àti ìwọ tó pè wọlé àti ìwọ tó like àti ìwọ tó bá wa share àti everything wọ́n kó papọ̀ a dẹ̀ padà wá rí mọ̀mọ́ a padà rí mọ̀mọ́ ní Ògbómọ̀ṣọ́ ọkàn jẹ́ wípé ẹ̀sìn rẹ̀ aládùúgbò nǹkan mìíràn tó bá bọ̀ ń bẹ́ o ẹni kí ni wọ́n máa gbé ráìsì dání mà ní ráìsì má lọ ràn pẹ̀lú 500k wọ́n láwọn fámílì wọ́n yá iṣẹ́ kí ni wọ́n náà sọ pé mọ̀mọ́ Fọláṣadé Tinubu Òjó ẹ má gbé ráìsì lọ ọ̀rọ̀ ráìsì kan ló wà nílẹ̀ yìí ẹ lọ bá wa kó fámílì wa wá láàyè lálàáfíà ara àfẹ́ ráìsì o wọ́n mà kó oúnjẹ tẹ̀lé mi wá wo fídíò. kó wọn lọ wọ́n yìnbọn sókè nígbà tí wọ́n ṣe báyìí tán àwa náà wá kígbe gótó yọba ẹgbà ni a lọ sí ètò ọlọ́pàá lójú ẹsẹ̀ àwọn ọlọ́pàá náà dé a ní láti sọ fún wọn pé tá a rí nì. nígbà tí wọ́n wá wọ́n gbé ráìsì wá àtowó àwọn òbí ní àwọn ọ̀gbà níjọ́ náà àwọn obìnrin tí wọ́n jẹ́ obìnrin táwọn náà tó jẹ́ olórí fún gbogbo tí wọ́n wà lọ́dọ̀ Ṣèyí Mákindé ni wọ́n wá pé táwọn náà jẹ́ obìnrin tí láti máa mú ọkàn gbogbo àwọn obìnrin tí wọ́n bá fẹ́ ṣe àwọn náà wá wọ́n gbé ráìsì wá àtowó wọ́n sì láwọn ọ̀gbà wọ́n mọ̀ mọ́ àwọn ni wọ́n bá wọn mú wọ́n bá wọn ṣàtìkó kíjọba fún àwọn lé àwọn ọmọ nǹkan tí wọ́n bá fà wọn yóò dùn mọ́ àwọn. Orúkọ mi ni Fọláṣadé Tinubu Òjó, ìyá ọlọ́jà general of Nigeria. Mọ́mí, a rí yín nílùú Ògbómọ̀ṣọ́ lénìí. Ǹjẹ́ ẹ lè sọ fún wa kí ló gbé yín dé ìlú wa lénìí? Nǹkan tí ó ṣẹlẹ̀ sí àwọn ọmọ wa ní ìlú Ògbómọ̀ṣọ́ òun ló gbé wa wá sí ibi láti wá àdìde ìbánikẹ́dùn fún bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ àti àwọn ẹbí àwọn tí ìṣẹ̀lẹ̀ gbogbo wa ló kàn ṣùgbọ́n àwọn ẹbí kan wà tó kàn gbọ̀ngbọ̀ngbọ̀n tó kàn jù wá lọ so àwọn ni àdìde ìbánikẹ́dùn. Kí wàá ní ìmọ̀ràn yín fún ìpínlẹ̀ Ọ̀yọ́ pàápàá jùlọ ipò tá a wà lọ́wọ́ tá a wà yìí tó fi jẹ́ pé ìtúsílẹ̀ àwọn tí wọ́n wà ń gbèkùn yẹn àti àwọn ìdílé kí ni ìmọ̀ràn yín fún wọn? Ìmọ̀ràn mi fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìjọba àpapọ̀ ó ní pé a mọ̀ pé wọ́n ń ṣiṣẹ́ kí wọ́n túbọ̀ bá wa káràmásìkì nípa ètò ààbò lórílẹ̀‐èdè wa àti ní ìpínlẹ̀ wa. Ó ṣe pàtàkì fún wa láti wà ní ààbò ká mọ̀ pé ìjọba wà ńbẹ̀ fún wa kí àwa náà ajá aráàlú ká wà ńbẹ̀ fúnra wa kí ààbò ara wa kó jẹ wá lógún. Nínú ọjà wa a máa ń sọ fún wọn tá a bá rí ojú tí a ò rí rí tá ò mọ̀ rí tá a wò pé kò ń ṣe ara wa nínú ọjà a máa ń béèrè lọ́wọ́ wọn pé ẹjọ́ láti bo kí ni ẹ fẹ́ ká ṣe. So if you see something, say something. Tíkẹ́ ó lé Tíkẹ́ ṣe ti rí bóyá lọ ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú ọ̀pọ̀ èrò ní owó bí tá a wà ṣebí bá ṣe pé mọ̀mọ́ Fọláṣadé náà la pè mọ́mì wọn mọ̀mọ́ Rẹ̀mí Tinubu First Lady of Universe. Dara First Lady of Nigeria correction. Báyé sọ̀rọ̀ tó
ọ̀rọ̀ bọ́ọ̀sì tí bàmá tó máa gbé fún àwọn women leader ní south òun ló jẹ Mọ̀mọ́rẹ̀mí Tinubu lógún. Òkú àwọn ọmọ òòjọ́ lógún, wọ́n gé orí anybody, wọ́n kidnap àwọn ọmọ kókó. Kí ló kàn wọ́n? Kí ló kàn wọ́n? Kí ló rán àwọn ìyẹn? Kò rán wọn. Ṣùgbọ́n a dúpẹ́ wípé ọmọ wọn, first daughter wọn, Mọ̀mọ́ Fọláṣadé Tinubu Òjó, ìyàwó Tiwa lẹ́kìtì, a sọ̀rọ̀, a complain, wọ́n pọ́n wa lé. Àwa obìnrin, àwa abiyamọ, yàtọ̀ fábíyágbá, wọ́n dìde, wọ́n lọ síbi ibẹ̀. Àwọn ọ̀rọ̀ tó dẹ̀ sọ ọ̀rọ̀ wà bẹ́ẹ̀. If you see something, say something. Àwọn máa ń sọ láàrin ọjà fún gbogbo àwọn ọlọ́jà wípé ẹ farabalẹ̀ ká ẹ wojú dáadáa. Àwọn strange faces tẹ́ bá rí tí ò tẹ́ rí tẹ́lẹ̀, ẹ tètè pé gbàjarè ká lè mọ nǹkan tá máa ṣe sí. Kí omi tó tọ́ ìwọ̀gbìn lẹ́nu tó jẹ́ sí wípé ẹ̀yin ọlọ́jà náà ẹni ipa titi yín tẹ́ máa kó. Gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ Fúlàní tó ń ti wheelbarrow tí wọ́n ń ta fruit tó ń ta gbogbo àwọn kíní yẹn ìyá lọ́jà. Ẹ bá wa lọ set up àwọn group kan. Ìyẹn tún máa fi create job fáwọn youth wa ní láàrin ọjà. Ẹ kàn ní láti monitor wọn torí ọ̀rọ̀ àwọn èèyàn wa náà kò gba gbẹ̀gbẹ̀. Ṣé rí àwọn nọ́dẹ́nà tó ń ta fruit, carrot, oríṣiríṣi nǹkan ní àárín ọjà? Ẹ lọ bá wa máa monitor wọn. Àwọn nǹkan tó ń tà ó ń fa cancer, ó ń fa kidney problem fáwọn èèyàn because a ti rí a lot of video mama ìyálọ́jà. Ẹ má kàn máa jẹ́ wípé tíkẹ́ẹ̀tì nìkan àti pé ìyálọ́jà nìkan lẹ jẹ. Iṣẹ́ pọ̀ nínú ọjà ń bẹ̀ tẹ́lẹ̀ láti bá wa ṣe. Àwọn sẹ́ẹ̀tì tá bá máa group yìí, àwọn nìkan lọ máa monitor gbogbo àwọn people tó ń ta àwọn every vegetable yìí. Ẹ̀yin tẹ́ máa ń ṣe salad, ẹ̀yin tẹ́ máa ń ṣe fried rice àti gbogbo ẹ tí mọ̀ nǹkan tí mò ń sọ. Àìmọye fídíò láti rí tí àwọn sàn yìí máa dúdú tó máa da chemical sí lára tá pọ́n wá wẹ̀. Àìmọye carrot ló tẹrọ tó ti bàjẹ́ tó bá máa fi bu chemical sí báyìí gbogbo ẹ̀ á nù straight ní á fresh á red dànù. Màámi, gbogbo kíní yẹn ló ń fa kidney problem, ló ń fa cancer, ló ń fa lung cancer, gbogbo everything cancer, gbogbo ẹ̀ ló ṣàǹfà. Ẹ ṣàánú. Ìkejì wa ni wípé ẹ jọ̀ọ́ Màámi Fọláṣadé, ẹ gbìyànjú o, ṣùgbọ́n kí ni àjọṣepọ̀ ìjọba dádì yín àti rice? Ṣé ẹjọ́ ní plan wípé ẹjọ́ máa ṣèjọba yìí ni? Because àtijọ́ tẹ́ ti bẹ̀rẹ̀ ìjọba yìí lẹ́ti bẹ̀rẹ̀ sí ní pé rice ni ṣé fẹ́ fi rice pa wá ni? Ẹ tún gbé rice lọ sí ibi tó ti ń ṣe tó mọ̀nà ara wọn ìgbésí ayé wọn tó ọmọgbà tó máa fojú ra wọn ọmọ wọn tó láyọ̀ ọmọgbà tó máa rọ́kọ tó lọ́kọ ọmọgbà tó máa ráyà. Ẹ̀yin tún gbé rice lọ. Ó tiẹ̀ ti wá dáa. Olúwa ṣe o. Àwọn èèyàn wa ti wá fi hàn yín o. Ẹ máa Màámi Fọláṣadé ẹ ṣé, ẹ kú ìdìde, ọmọ Yorùbá dáadáa ni yín. Ìyàwó rere lọ́dẹ̀dẹ̀ ọkọ ni, ìyàwó wa ni, ìyàwó dáadáa wa la máa sọ. Pẹ̀lẹ́lẹ̀ tẹ́ ṣe ìyàwó dáadáa ni yín. Ó ti wá dójú ẹ̀ báyìí. Ẹ bá wa jíṣẹ́ ilé fún dádì Tinubu pbat. Ẹni pé kí wọ́n ṣéǹjì ráìsì kan tún yí nǹkan míì. Ẹ lè mú gàrí owó gàrí ó ti wọ́n gan. Bóyá kan ṣéǹjì ẹ̀ sí gàrí àbí beans ẹ̀wà. Ọkàn jẹ́ pé ẹ̀wà yẹn náà sniper ni wọ́n fi ń ṣe é. Rí pé ẹ̀wà Nàìjíríà sì kò ní kòkòrò mọ́ normally tí ooru bá mú ẹ̀wà ó rẹ̀ pé wà máa ní kòkòrò. Ṣùgbọ́n ẹ̀wà Nàìjíríà wọ́n 10 years ó máa fresh ìdànù ni wọ́n ti da chemical mọ́ wèrè. Ẹ wo gbogbo ẹ ti dàrú o. Mọ̀mọ́ ẹ bá wa kọ́ọ̀bù ọjà. Ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ. Ẹ ti mọ̀. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run irú ránran wo lélẹ̀ iṣẹ́ ti gbọ́ nǹkan tí Gumi sọ. Gumi ni nobody can stop me from visiting anywhere in Nigeria, says Gumi. Kaduna State-based cleric Ahmad Gumi said on Tuesday that nobody can stop him from visiting anywhere in Nigeria. Recall that Mr. Gumi visit to Oyo State last November became an online discourse following claims that bandits who abducted Oyo pupils and teachers on May 15, 2026 demanded, among other things, a future concession in the state law, which many considered as a provision for Sharia law. Mr. Gumi, an advocate of amnesty for terrorists and bandits, while reacting to the issue in a Facebook post, said he was being dragged
into Oyo State Police. Kò séyàn tó ní kí Gumi má lọ bí tó bá wùn. Ajẹ́ tí yín ṣe wá kẹ́lànà tọ́mọ kú lé ní. Ó ṣe wá jẹ́gbà tí wọ́n gbé yín wá sí Ìbàdàn. Láti ìgbà yẹn, eku òkè bí eku mọ́ ẹyẹ òkè bí ẹyẹ. Àtọ̀sán gangan àtòru, wọ́n gbé àwọn èèyàn ṣeré ni. Ẹ tó fúnra sí. Ẹ tó fúnra sí gbogbo àgbáyé ló sá fún yín náà. Àwọn tí Northern gan, àwọn tí yín ní North, Mr. Gumi, there are so many people from the northern part of Nigeria. They have abandoned you. They disown you. And they have already come out in many interviews by telling the Southerner and the rest of the world that they are not in support of what Sheikh Ahmad Gumi is doing, and they are not in support of what you are representing. If you are working with terrorists, face them. You are the one destroying the whole situation in the northern part. You are making their situation worse. So báwo ni irú èèyàn bẹ́yẹn ṣe máa wá sí ilẹ̀ Yorùbá tó jẹ́ pé àwọn èèyàn tiẹ̀ ní north, àwọn gan distance ara wọn pẹ̀lú ẹ̀, wọ́n dì sóònù ẹ̀wọ̀n náà wọn ò bá ní nǹkan kan ṣe. Ẹ̀yin kan wá gbé wá láti ìgbà yẹn. Ìgbò kan wá lọ lódìlódì ẹ̀ wá ní ká má relate ẹ̀ mọ́. A máa relate ẹ̀ náà. Ìwọ náà wá wo fídíò yìí náà. Nobody can solve insecurity in Nigeria. See, let me tell you something. The people in charge of security are the Fulanis. The same people that are buying people. Now then they in charge of security in Nigeria. And you now say you want to solve that issue. See, no president can get into Asurok, and that president now will say, I want to make my national security advisor a man from my own tribe, except you are from Fulani. If you are not a Fulani man, you cannot become a national security advisor. You can't try it. Even if Peter Obi win election tomorrow, he cannot make an Igbo man national security advisor. It has to be the Fulanis. The Fulanis. That is why I am saying that all these candidates, all these Peter Obi, Atiku, Showore, if I be them, I will boycott the election. If these people are really, interested in working for the Nigerian people, they should boycott the election. See, if Showore, Atiku, Peter Obi, Mikey Day, and the rest of the candidates, if they are really like working for the Nigerian people, may they boycott the election. May they tell the government, say, may they restructure Nigeria. What Nigeria needs is restructuring. What I mean restructuring, where all regions will take care of themselves, take care of your resources, provide security for yourself. That is the only way they can solve Nigerian problem. Because you see, the Fulanis, they are the one in charge. That guy they call Gumi. Now them, see, Nigeria has a spiritual leader. Gumi is the spiritual leader of Nigeria. The reason why they cannot tell us is because they said Nigeria is a secular state. No, Nigeria is not a secular state. Nigeria is an Islamic state. Gumi is our spiritual leader. Nobody, when one become president, when will go consult the man. And if you become president, you win election, say for example, Peter Obi or Makinde or anybody win election tomorrow, you have to go back to Gumi. And they will not do the rituals for you. They will perform that rituals for you. You get it. That guy is the #1 chief security officer of Nigeria, Mr. Gumi. I'm telling you, he's the one in charge. Don't let them deceive you. See, that time when they plan against Tinubu, now the same Fulanis, when they guide Tinubu, now they help Tinubu not to get into the trap of those guys who plan that coup. If the Fulanis, they won't make them come out Tinubu, they will come out Tinubu. If Tinubu try to interfere in the area of security today, they will come out them. 1 minute, they don't come out them. Who they guide you? Now the Fulanis, they guide you. And then they protect you. Even Tinubu himself, now then they guide Tinubu, now then they guide Tinubu's wife, now then they guide Tinubu's son, now then they guide anybody in Nigeria, the Fulanis them. The same people when they buy people all over the places, then they be our security. You see, you carry has give person we say that they buy you. That is where we find ourselves. That's why I'm telling you that if the opposition, these guys, when we say they want to save us, if they are serious, they should boycott the election. Put pressure on the government and tell the government to restructure the country. But they will not do it because they want to also go there and take their own share. They know the problem. They know they cannot solve the problem. Tinubu did that in 2015. They know Tinubu and Buhari, they know say they know if solve the problem. Because before they solve that problem, the first thing they got to do is to change the constitution. Who writes the constitution? Now them, I write the constitution. Now them give us what they use today. That constitution is one of the most useless constitutions so far in Nigeria. The Nigerian constitution will get referendum. There is no place for self-determination in the Nigerian constitution. That's why I say that constitution, now very useless constitution. And you say Nigeria will move forward. It's not possible. So they need to throw that constitution away. Then write a new constitution. That is the only way that... So, gbogbo wàhálà ọ̀rọ̀ insecurity báyìí kò sí president kankan tó ń sọ fún ìwà àtẹ̀mí tó máa jẹ nínú Nàìjíríà tó máa stop ẹ̀. Tí ó ti ráyé. Tí mo bá wá sọ fún ẹ wípé àwọn ọlọ́dẹ náà ni wọ́n á pọ̀ olè kó wá jà.
àwọn náà tún máa polóko kó wá padà mú pé olè ti ń jà ẹ́ o. Àwọn ni wọ́n recruit terrorists láti han àwọn Nigeria citizens léèmọ̀ based on their own gain. Wọ́n ti wá sọ di wèrè mọ́ Nigeria sí lọ́wọ́ báyìí. Gbogbo wèrè ti wá dé south náà sí. The whole Nigeria sí wọ́n ti wá practice kidnapping because that is the lucrative business tó wà ní Nigeria sí. Àwọn ọmọ yahoo ò ṣe yahoo mọ́ sí yín o. Kidnapping dẹ̀ ní business tó ń ṣe. Ẹjọ́ torí Ọlọ́run bí tá à ń bá lọ ṣọ́mọgò ò ní kidnap ìyá ẹ̀ báyìí. Ó dojú ẹ̀. Ṣé rí nǹkan táwọn nọ́dá náà dálẹ̀? Agbára yín ò lè kà mọ́. Ìgbà tó bá yẹ ń sìn yín tẹ́ ẹ̀ bá rí yàn kidnap ẹ máa kidnap ara yín. Lakurawas á kidnap Boko Haram. Boko Haram á kidnap ISIS. ISIS á kidnap gbogbo wọn ṣá. Ẹ wo nǹkan tí àwọn nọ́dá náà tí wọ́n sọ Nàìjíríà dì. Torí selfish gain títí wọ́n dẹ̀ make sure pé wọ́n bá yé wọn Nàìjíríà jẹ́. Notice pé láti northern part of Nigeria sìn rí any leader or elder kọ́kọ́ grant interview kó máa sọ wípé one Nigeria is not negotiable mọ́. Ṣé o tún gbọ́ lẹ́nu wọn? Wọ́n ti bá yé Nigeria jà wọn gan mọ̀. Wọ́n bá jẹ́ débi wípé àsìkò ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ ń pariwo kọ́kọ́ bọ̀ ẹ̀ wọ́n rò wípé yóò bó ṣe máa lọ nìyẹn. Kíní yẹn ti escalated mọ́ wọn lọ́wọ́. Agbára wọn ò ká mọ́ sìn. Ibi tí situation dé dúró nu Nigeria sìn nìyẹn. Ìjọ mọ̀ wípé gbogbo àwọn northern caliphate gbogbo àwọn ọmọ àlè wọ̀nyí tí wọ́n sponsor terrorism nínú Nigeria. Agbára wọn ò ká àwọn tó recruit àwọn terrorists mọ́. Àwọn terrorists gan wọ́n break anyhow ni. Of recent la pé àwọn kan kúrò lára Lakurawas àti Boko Haram tó lọ unite together. Wọ́n ti form group mi tó pè lórúkọ kan mo ti gbàgbé orúkọ yẹn ni. Ṣé ti rí situation tó ṣẹlẹ̀ nílẹ̀ kóòtù ajíire ilẹ̀ Yorùbá náà báyìí? Ẹ wo ọmọ Adélábù pẹ́kẹ́lẹ́ mẹ́sì ààrẹ sister. Ẹ wo àwọn wo la bá ń bẹ̀. Allegedly wọ́n ní PA tó Adélábù. Ó wà lára àwọn tó ṣe ògidì iṣẹ́ tí wọ́n fi rí wọn kidnap. Ṣé ti wá rí pé inú hílà ìlò everybody wà. Ikú àwọn terrorists láti north la kọ́kọ́ ń pariwo. Ẹ̀yìn ìgbà tẹ́tí wá ń bá kùsùn tẹ́tí wá ń bá jí kí ló wá fẹ́ ṣẹlẹ̀ báyìí. Ní ìgbà tí PA ti arrange kan lọ kidnap family ọ̀gá ẹ̀. Báwo lọmọṣẹ́ ò ṣe ní arrange bó ṣe máa kidnap ọ̀gá báyìí? Ògúndé. Ṣé student go ní arrange bó ṣe máa kidnap teacher ní ọ̀? Ṣé girlfriend go ní kidnap? Ṣé boyfriend go ní kidnap girlfriend láti gbowó báyìí torí Ọlọ́run? Àwọn ọmọ ìyàwó òrówó gbà mọ́ òyìnbó ti gbọ́n ju everybody lọ tó o bá dúró dédé òyìnbó gan ready àti gbá ibi tá a bá dé. Kò sí yahoo tó bá rí àwọn boys ní Nàìjíríà tó bá sọ pé àwọn ṣe yahoo náà láì kidnapping lókù tán dẹ̀ ń ṣe o. Ìgboro ti dàrú o. Kò sí president kan tó lè kọ́ọ̀bù kíní yìí o. Ká má tọra wa o. Kí gbogbo wa ká má fi kanra mọ́ bàbá Tinubu. Ìdí tó wà ńbẹ̀ máa yìí ti ṣàlàyé fún yín. Torí gbogbo àwọn tó ń ṣọ́ president Bọ́lá Ahmed Tinubu pátápátá Fúlàní ni gbogbo wọn tó já sí pé tán bá fẹ́ gbẹ̀mí bàbá Tinubu lẹ́ni yours truly ni. Bàbá olódòdẹ ẹ ṣe ń jí wọn. Gómìnà àdẹ̀ ń sọ̀rọ̀ èyí tó sọ wípé Islamophobia ó ti ń affect àwa Yorùbá land, àwa Yorùbá people. Nígbà tá a rí nǹkan tẹ́ ẹ̀ fi ọ̀rọ̀ Islam ṣe ní north, nígbà tójú wo ò fọ́, tá a rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ tétí wo ò dí. Ṣé bá rí gbogbo nǹkan tí ẹ̀ ń fi ọ̀rọ̀ Islam ṣe ní north, ṣe bí the same thing nǹkan tẹ́ ẹ̀ ń ṣe pẹ̀lú Islamic religion, òun lẹ fẹ́ gbé wá sí south. Ṣé sọ wípé ṣé ẹ rò wípé gbogbo èdè tẹ́ ẹ̀ ń sọ gbogbo plan yín bó ṣe dọ́dọ̀ wa tá a ṣe pariwo síta òun ni ò tí ì jẹ́ kí situation kó wà escalated. Ṣé bẹ́ẹ̀ gbọ́ nǹkan tí ààrẹ Ìbà Gani tí wọ́n sọ nu voice note wọn yẹn? Ṣé bẹ́ẹ̀ fetí gbọ́ wípé ní ìgbà tó ti lọ kó àwọn èèyàn àwọn tó kó ní Ọ̀yọ́ wọ́n ń béèrè lọ́wọ́ ìjọba wípé ó ní láti reach consensus pẹ̀lú wọn lórí ọ̀rọ̀ law Ọ̀yọ́ state. Wọ́n ní láti add àwọn nǹkan kan forcefully sí inú Ọ̀yọ́ state constitution.